Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèní bí a ṣe gbọ́ ò wọ́n ní bàbá wa Dèjì of Àkúrẹ́ wọ́n ní wọ́n bínú sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ èyí tó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ picture èyí tí àwọn olórí tán lọ kó kúrò nínú palace tó jẹ́ pé wọ́n kó síbẹ̀ nígbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí pariwo wípé wọ́n máa arrest wọn pẹ̀lú ọlọ́pàá ni wọ́n tó lọ kó àwọn picture yìí padà. Wọ́n ní inú bí bàbá wa Dèjì of Àkúrẹ́ pé irú ìwà pálapàla wo nìyẹn. Wípé kí ló dé tí àwọn olórí máa lọ kó picture Queen Naomi kúrò ní inú palace kábíyèsí níbi tí kábíyèsí kò sí. Wípé kí ni ó fún wọn ní àyà láti lọ yọ àwọn fọ́tò yẹn. Wọ́n ní inú bí bàbá wa Dèjì of Àkúrẹ́ wípé àwọn mọ irú ọmọ tí Queen Naomi jẹ́, ọmọ àwọn ni Queen Naomi, àwọn mọ irú ìwà tí Queen Naomi lè wù, wípé nǹkan tí àwọn olórí yìí ń ṣe kábíyèsí gbọ́dọ̀ jẹ́ kí wọ́n fi ìyà tó tọ́ àti ètò yẹ kán fi jẹ wọ́n nítorí wípé wọn ò ní ẹ̀tọ́ láti lọ fọwọ́ kan picture Queen Naomi níbi tí wọ́n kó picture yìí sí. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ tí bàbá wa Dèjì of Àkúrẹ́ sọ nìyẹn. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèní. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní bí bàbá wa Dèjì of Àkúrẹ́ wọ́n ní bó ṣe bínú nìyẹn. Wípé kábíyèsí gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ even gan wípé wọ́n return picture gan wípé kò matter. Pé nǹkan tó matter ò ní wípé kí wọ́n fi ìyà jẹ gbogbo àwọn tí wọ́n kó picture yìí kúrò nínú palace kábíyèsí. Wípé nítorí pé nǹkan tí wọ́n ṣe yẹn kò bá ojú mu rárá. Wípé tí kábíyèsí bá ń dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, wípé tó bá tún yá wọn á tún ṣe nǹkan míì tó tún ju ìyẹn lọ. Wípé so gbogbo àwọn tó lọ́wọ́ nínú wípé wọ́n kó picture yẹn kúrò níbi tí kábíyèsí kò sí. Wípé wọ́n gbọ́dọ̀ fi ìyà tó tọ́, wọ́n gbọ́dọ̀ fi jẹ wọ́n. Nǹkan tí wọ́n ní bàbá wa Dèjì of Àkúrẹ́ sọ allegedly nìyẹn ni a mú wá fún yín láàárọ̀. Ẹ̀yin náà mọ̀ pé lórí ọ̀rọ̀ Queen Naomi àti bàbá wa Dèjì of Àkúrẹ́, bàbá wa Dèjì of Àkúrẹ́ ṣe gudugudu méje yàyà mẹ́fà. Even gan kó tó di pé kábíyèsí gan fẹ́ Queen Naomi ni bàbá wa Dèjì of Àkúrẹ́ ti mú wọn gẹ́gẹ́ bí ọmọ. Ẹ̀yin èèyàn lé kò dẹ̀ sí ìgbà tí bàbá wa Dèjì of Àkúrẹ́ bá Queen Naomi sọ̀rọ̀ tó jẹ́ pé Queen Naomi ò kí ń gbọ́ràn. Ẹ rántí ìgbà tí Queen Naomi bínú tán kúrò nínú palace. Nǹkan tí bàbá wa Dèjì of Àkúrẹ́ ṣe lórí ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ kékeré. Kọ̀sà àwọn gan-an wà ní ìdí ọ̀rọ̀ yìí tó jẹ́ kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ yìí yanjú. So right now gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí kábíyèsí àti Queen Naomi, bàbá wa Dèjì of Àkúrẹ́ mọ̀ ń pa ẹ̀. Wọ́n dẹ̀ máa ń dá sí i. Nítorí ẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí pé wọ́n kó picture kúrò nínú palace, wọ́n lọ fi ọ̀rọ̀ yìí tó bàbá wa Dèjì of Àkúrẹ́ létí. Bàbá wa Dèjì of Àkúrẹ́ dẹ̀ ránṣẹ́ sí kábíyèsí pé kíákíá kí wọ́n sọ fún àwọn olórí yẹn kán lọ wá fọ́tò yẹn níbikíbi tí wọ́n bá kó sí. Ìdí nìyẹn ńgbà tí wọ́n kó fọ́tò padà tí wọ́n rí pé kábíyèsí ò sọ̀rọ̀ mọ́ ni bàbá wa Dèjì of Àkúrẹ́ ní láyéláyé wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀. Wọ́n gbọ́dọ̀ fi ìyà tó tọ́ jẹ ẹnikẹ́ni
tó bá kó picture yìí jáde kúrò nínú palace torí pé wọn ò lẹ́tọ̀ọ́ láti fọwọ́ kan fọ́tò èyí tí kábíyèsí kó sínú palace pé ìwà pé wọ́n ń tẹ ojú kábíyèsí mọ́lẹ̀ ni wọ́n wù yẹn. so ẹ̀yin aráalé bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ nìyẹn torí pé bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ni pé olórí Rónkẹ́ òun ló ní kí àwọn tí wọ́n wá clean ilé kí wọ́n yọ àwọn fọ́tò yìí kúrò ní ara ògiri ṣùgbọ́n wọ́n ní kété tí wọ́n kó picture yìí sí ara ìsílẹ̀lẹ̀ wọ́n ní bí àǹtí wa ṣe rányàn kan lọ kó kúrò nìyẹn. so wọ́n ní àwọn méjèèjì bí a ṣe gbọ́ ni o allegedly o wọ́n ní wọ́n mọ̀ ń pa ẹ̀. so wọ́n ní àtìgbà yẹn dẹ̀ ní kábíyèsí ti lé wọn kúrò nínú palace. wọ́n ní ṣùgbọ́n láàrin òru wọ́n ní àǹtí wa wọ́n ní ó rán Kúkẹ́ pé kó lọ kó picture yẹn padà síbi tó wà ṣùgbọ́n bàbá wa Dèjì of Àkúrẹ́ ní àti wọ́n kó padà o kábíyèsí ní láti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kí wọ́n dẹ̀ fi ìyà tó tọ́ kí wọ́n fi jẹ ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú kíkó picture Queen Naomi kúrò nínú palace. ẹ̀yin èèyàn lé gist tèmi tá a gbọ́ nìyẹn. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share gbogbo old subscribers and new subscribers. I say a big thank you to you. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share channel yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi wà pẹ̀lú yín o. òkè ni ọlá yín á máa lọ. ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.